ìlú Ṣakí náà la wà lọ́wọ́ báyìí níbi tí àgbáríjọpọ̀ gbogbo àwọn onígbàgbọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n ti ń ṣe ọdún ìmọ̀ náà la wà báyìí. Gbogbo àgbáríjọpọ̀ gbogbo àwọn onígbàgbọ́ tó wà ní ìlú Ṣakí pátápátá níbi tí wọ́n ti ń ṣe ọdún ìmọ̀ ọ̀pẹ ìrántí ìmọ̀ ọ̀pẹ Jésù Kristi. Koikimedia bring it closer to your doorstep. Ìlú Ṣakí náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí gbogbo àgbáríjọpọ̀ àwọn onígbàgbọ́ tí wọ́n ti ń ṣe ọdún ìmọ̀ ọ̀pẹ tí ń ṣe òní tí ń ṣe ọjọ́ 29 oṣù kẹta ọdún 2026. Nígbà tí wọ́n sì ń kó ijó àti ayọ̀ àti ìdùnnú lọ sí ààfin bàbá wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ ti ìlú Ṣakí tí a ó sì ti máa rí àdúrà àti orin ìyìn lẹ́nu àwọn onígbàgbọ́ sí bàbá wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí. Àwọn èèyàn wáyé tún bọ̀ ní lẹ́yìn iná la fi dúró sí ibi láti dúró de àwọn tó tún bọ̀ lẹ́yìn. Mo fẹ́ kí ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi gbọ́ lé share button sí gbogbo agbọ̀nbí tó yẹ kí ó dé pátápátá, ẹ bá wa pín débẹ̀. Ẹ ṣé púpọ̀. Koikimedia bring it closer to your doorstep.